afa ṣé gbogbo àwọn chair tó fẹ́ tà náà ni. bẹ́ẹ̀. Kí ló tó wá fi kó sínú òjò. ẹ tí dé nígbà yẹn mo kàn bá yín kó jáde pé tẹ́ bá ti jẹ́ kẹ̀kẹ́ máa kó lọ. ok kí ló tó fẹ́ fi tà àwọn chairs yìí gan. àní pé kára mọ́mí mi ti ẹ̀yà náà kí n ti rí owó kún bẹ́ẹ̀ lọ́sítítù. kára mọ́mí ẹ̀ ya nǹkan tá à ń sọ náà nìyẹn bọ́ àwọn chairs yìí old fashion ni yóò lè ra ju 20k lọ 20k ṣé o fẹ́ tà yẹn náà ni. bed ó tún kù náà kò sí wàhálà gbogbo ẹ̀ náà la máa aṣọ ọrùn ẹ̀ ń kọ́ ó dé tí mo bọ̀ ìfẹ́ ta òwú ẹ̀yìn ẹ̀ wò. ilé ò lè ju 10k lọ.